iṣẹ́ wọn lọ lè mú jáde min al-kitab wa sunnah nínú Al-Qur'ani àti sunnah gbogbo tó bá ti khalafa kitab àti sunnah nínú tí jẹ́ tasawufu irọ́ ni o Sufi tí ń sọ nípa rẹ̀ ó yé mi dáadáa mo mọ̀ dáadáa mo kọ́ ó sì yé mi nítorí tí ń sọ yìí kò sí rọ́ tí yóò pa fún mi bẹ́ẹ̀ kò sí tí yóò fi rú mi lójú mẹ́ ọ̀pọ̀lọpọ̀ sí ò ti ń bẹ lóde òní ọ̀pọ̀lọpọ̀ sí ò ti ń bẹ lóde òní irọ́ lásán. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Mo fẹ́ dájú rẹ̀ kọ gbogbo àwa tí à ń jẹ́ Sufi pátápátá gbogbo iye ọ̀nà tá bá wò pín sí gbogbo iye ọ̀nà tá bá wò pín sí. Ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ dájú prógámù yìí kọ gbogbo àwa tá jẹ́ Markazi tó wá já sí pé látara jẹ́ Markazi wa a tún jẹ́ Sufi Kọ̀dìríyà alájẹ́ ni Tìjàníyà ni Ṣàzàlíyà ni Ìkìlàsíyà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó kù Sufiya al-ma'ruf al-ma'luma lada kulli wahid minna. En tí ó jẹ́ kí n fẹ́ sáré ṣe prógámù yìí ọ̀pọ̀lọpọ̀ wa à ń fi ẹ̀tẹ́lẹ̀ à ń palàpalàpa en tí ń ṣẹlẹ̀ nínú tasawufu ó kọjá èyí tí kálukú wa tá láàrin nísìn pàápàá jùlọ àwa tá ń ṣàfihàn ìjà à ń ṣe àfihàn ìkórira sí Maulana Mudirul Markaz hafizahullah wa ra'ah Sheikh Ibrahim Mudirul Markaz ní rí wípé wọn ọ̀tá Sufi ni wọn Mudirul kọ́ ọ̀tá Sufi náà kí kálukú lọ lè mọ̀ Maulana Darul Kiram ayyakumullah Mudirul sọ̀tá ní tàn pé tasawufu wallahi al-azim tí kálukú yẹn náà sí ma then a ní Mudirul ní rí wípé àbí ọ̀tá ni wọ́n jẹ́ ní Sheikh Ibrahim jẹ́ sí wọn kò rí bẹ́ẹ̀ o bí ti wò kó ma àmọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ Mudirul bàbá máa sọ̀rọ̀ pẹ̀lú mà tí bá ń ṣẹlẹ̀ ẹ rí pé ọ̀yàn àfà yìí Sheikh Abdullahi Berinde ó kọ́mẹ́ntì kan nípa Mudirul láàrin ìgbà tí ọ̀rọ̀ àwọn Shia àtàwọn Salafiya tọ́rọ̀ wọn ní agbá ó ní ọ̀rọ̀ tí Mudirul sọ olódodo ọ̀rọ̀ ni ó ní bó ti ẹ̀wùlẹ̀ já sí wípé ọ̀rọ̀ yẹn ó gbé àwọn àmọ́ bàbá Mudirul Markaz ẹsẹ̀ ní tó ṣe fọkànbalẹ̀ sí lọ́dọ̀ tó bá sọ èyí tó gbé ọ lónìí yóò tó sọ èyí tó gbé ọ lọ́la tó ráfítà òdodo ni Mudirul wà gbogbo àwa tá a ṣe bí ìgbà tá à ń yọwọ́ jà lónìí kí ló dé tá à rántí tí Maulana Mudirul Markaz ti ń sọ nípa Sufi tí ń jẹ́ difa'an li Sufiyyi wa lil mutasawwifi kí ló dé rí yun tó wá já sí péjọ tí wọ́n bá ọ̀rọ̀ débi Sheikh Ahmadu Bamba ìjọun ilẹ̀ wa rí Mudirul ní rí wípé àbí wọ́n jí ọ̀tá Sheikh Ibrahim ọ̀rọ̀ orí bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ó ní bàbá àtọmọ rẹ̀ táwọn méjèèjì tó yẹ wọ́n jọ máa kójọpọ̀ nù yàrá báyìí tí wọ́n máa láwọn sí fatiwa tí wọ́n sọ̀rọ̀ tẹ́rbíyà tí wọ́n lọ lè fẹ́nu kan Maulana Sheikh Adam pé Sheikh Adam ò ṣe tẹ́rbíyà fọ́ ọmọ kankan ẹ ti mọ̀ pé bàbá tà ń sọ yí àtọmọ rẹ̀ màjìnnú àbí nǹkan ló kọ́ ọmọ yẹn jẹ́ sọ̀rọ̀ mi yé ẹ ti mọ̀ pé wọn àgbọn tí wọ́n ń pè tẹ́rbíyà ò yé wọn bí ti wù kó mọ̀ èmi wá fẹ́ sọ fún ọ nírọ̀lẹ́ yìí sọ mọ̀ pé ìjẹ́ Sufi ti wà òfin pamọ́ àmọ́ kìí ṣe irú ti ẹ̀hùn irú Sufi tí wọ́n gbà parí irú rẹ̀ kọ́ làwọn ṣe lọ́dọ̀ àwọn àfá àwọn tí wọ́n gbọ́ ẹ̀sìn yé tí wọ́n mọ̀ tí wọ́n pè ń tasawuf Sufi pín sọ́nà méjì ṣùgbọ́n kí n tó wọ́bẹ̀ ẹ jẹ́ n kó ṣàlàyé ní táwọn àfá panupọ̀ lélẹ́rí tí ń jẹ́ tẹ́rbíyà àkíkọ́tù tẹ́rbíyà fi tasawuf àbí kí n sọ fún ọ yí pé àkíkọ́tù tẹ́rbíyà as-sufiyya kí làwọn afá ń pè bẹ́ àtẹ́rbíyà as-sufiyya tẹ́rbíyà àtàwọn ẹni Sufi ìwọ tó ń yọ kéwú kúrò lára Sufi try kọ́ understand mi kọ́ lè mọ̀ ẹgbẹ́ ìrìn òsàn tí ó gbà fún ọ àtẹ́rbíyà tó sufiyya hiya manhajun ruhiyyun tàrífù tẹ́rbíyà ní ó ṣe fún ọ wa sulukiyyun nǹkan méjì kan papọ̀ sí ara tí wọ́n ń pè ní tẹ́rbíyà lọ́dọ̀ àwọn ẹni Sufi torí àwọn Sufi wọ́n fẹ́ ṣe tẹ́rbíyà ruhiyya wọ́n sì fẹ́ ṣe tẹ́rbíyà sulukiyya tí n bá wá sàlàyé tí mo fẹ́ sàlàyé ìtàn èyí wọ́n jẹ́ ọwá mọ́ bóyá Sheikh Adam ṣe tẹ́rbíyà fáwọn ọmọ wọn tó jọ ọmọkéwu wọn àbí wọn ṣe tẹ́rbíyà fáwọn ọmọkéwu wọn èyí tí wọ́n ń pè ní tẹ́rbíyà ńkọ́ eléyìí èyí tó ṣe ń pè ní tẹ́rbíyà ní èyí tó ìpínpẹ̀ bá ṣe tán sótìyé tẹ́ bá múrú kele yẹ wá bẹ̀rẹ̀ ike kí lélẹ́yìí kò ní Allah èyí sọ tẹ́rbíyà èyí sọ tán pé yóò náà tẹ́rbíyà náà ni àmọ́ bí tó bìlọ́ngì sí sàlàyé rẹ̀ fún yuhaddif ila taskiyati nafsi kini hadaf lérí iṣẹ́ tí tẹ́rbíyà fẹ́ ṣe taskiyatu nafsi wọ́n fẹ́ fọ ẹ̀mí mọ́ wa tahzib al akhlaq wọ́n fẹ́ fọ ìwà wọ́n fẹ́ fọ ọmọ
wal irtiqa'i bil muslimi ila martabati al ihsan in tí wọ́n fẹ́ fi tarbiyya ṣe gangan wọ́n fẹ́ fi tarbiyya wọ́n fẹ́ fi gbé ẹni tí ń pera rẹ̀ ní mùsùlùmí wọ́n fẹ́ fi gbé dé martabatul ihsan ayé ihsan nínú Islam níjọ́ tí Jibril alayhi salatu wa salam níjọ́ tó wá bá Ànábì Muhammad ó béèrè mẹ́ta lọ́wọ́ Ànábì ìbéèrè mẹ́ta ló béèrè lọ́wọ́ Ànábì ó sọ fún Ànábì pé akhbirni anil islam ó béèrè nípa tí wọ́n pè ní Islam lọ́dọ̀ Ànábì ẹlẹ́kejì ó ní akhbirni anil iman ó béèrè nípa tí wọ́n pè ní imani lọ́dọ̀ Ànábì maqamul islam maqamul iman ó béèrè kíní lọ́dọ̀ Ànábì Ànábì fún lésì ó béèrè kejì lọ́dọ̀ Ànábì fún lésì ó wá béèrè ẹlẹ́kẹta wá ní akhbirni anil ihsan èyí ni wọ́n pè ní maqamul ihsan maqamul ihsan ni ó ní wọ́n fẹ́ gbé ọmọ nìyàn dé ẹni tẹ́tẹ́ ń jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ Ànábì wá fún lésì yí pé anta abudallaha ka'annaka tarahu maqamul ihsan yẹn ó ní kó máa sin lọ́hùn bí ìgbà tó ń wò wa in lam takun tarahu bí wo bá ti ẹ̀rọ lọ́n tó ń sìn fa innahu yaraka ọlọ́run ọba yẹn rí ọ ìyẹn ni wípé irú ṣe sí bẹ́ẹ̀ ẹni ẹni tó ti dé maqamul ihsan irú ṣe sí yìí ni ó máa wà yóò máa sin lọ́hùn nísìn wípé ọlọ́run máa rí mi pẹ̀lú tí ń ṣe yìí ọlọ́run máa ń wò mí pẹ̀lú tí ń ṣe yìí tí bá ń ṣe dáadáa yóò jọ máa ríra rẹ̀ pé dáadáa wọn ti tó tó bá fẹ́ saburú yóò máa ríra rẹ̀ nílùú pé ah ọlọ́run ò gbọ́dọ̀ máa wò mí báyìí kẹ́ máa wá saburú wájú ẹ̀ maqamul ihsan tí tarbiyya fẹ́ gbìyànjú nù ìta wọn pè ní tarbiyya yìí tartakif ala tathhiril qalbi in tí wọ́n fẹ́ fi tarbiyya ṣe láàrin ẹni tí ń jẹ́ mùrídì abẹ́ni tí ń jẹ́ tọ́líbù torí wípé àwọn màráhìlù kan bẹ tó já sí pé ọ̀rìn lọ́dún ẹni tí ń jẹ́ ṣéhù rẹ̀ mọ́ríálà àkọ́kọ́ ní pé innahu awwalan yakunu tọ́líbàn tọ́líbù làákọ́ máa jẹ́ lọ́dọ̀ ṣéhù tọ́líbù ìlọ́kọ̀ jẹ́ qabla an yakuna muridan síwájú ká tó di mùrídì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ ṣe súnfí lónìí ibi mùrídì lẹ̀ ti bẹ̀rẹ̀ èyí ń ló fà á tí ń tó yẹ kó pé lára yín ní irinṣẹ́ tí ò fi pé inú jẹ́ kí mùkádàmù pọ̀ kánrin nínú fọ́gá mùkádàmù pọ̀ kánrin nínú ọ̀tọ́ tọpá ti lọ́lọ́jẹ́ lọ́kí lápá fúnra wa kí ẹ máa ṣe kí á ti kàkẹ́ fún mùkádàmù tọ́líbù ilẹ̀ akọ́ máa jẹ́ lọ́dọ̀ ṣe kí èyàn tó jẹ́ mùrídí lẹ́yìn bó bá jẹ́ mùrídí inú wa jẹ́ sáálíkù kó tó tún wá máa gun àwọn ìpele èyí tó kù ẹni àwọn àfáàfin sọ wípé tẹ́rbíyà tá ń sọ nípa rẹ̀ yìí tẹ̀rìtẹ́kì tẹ́rbíyà tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí tẹ̀rìtẹ́kì sí ala tathhiril qalbi agbélérí pé afẹ́ fi fọkàn mọ́ minal amrad al-batiniyya afẹ́ fọkàn mọ́ níbi àwọn àárẹ̀ kan tí ń dààmú ẹ̀dá àmọ́ àwọn àárẹ̀ tá ń sọ yìí àwọn àárẹ̀ tó ṣe pé kọ́dí la tudirak bí adil ahwasil khamsi aw bí idal ahwasil khamsi a lè fi àyè fúra mọ̀ kankan nínú àyè fúra mọ̀ mara a lè fi lè pàbà torí pé adil amuradu kọ́dí la tó rọ̀ wala tusimawu wala tubtash bil yaddi wala tushhar bí shummi àwọn amuradu yìí in la fẹ́ fọ kàmá kúrò níbẹ̀ nínú àwọn ọ̀nà tí tẹ́rbíyà sí ìrìtìkásù lélé rínú bákanáà musọ́ abátò alìlá tẹ́rbíyà ní ó jẹ́ àmà wípé bọ́ bá fẹ́ yàn rẹ̀ èèyàn ọlọ́ni ọba yàn rẹ̀ tọ́ bá fẹ́ yàn rẹ̀ eléri rẹ̀ èèyàn ni ọba yàn rẹ̀ má bẹ̀lẹ̀ rí bú se wà látàṣẹ́ àkásù in fàtẹ́ṣẹ̀kọ́ má bá aláburú èèyàn sí kọ má bá sí rí bú wà lá lison kàsá olèmọ́lù jáhàn má bá láti mú sọ rẹ̀ láti mọ́ pọ̀ nínú èèyàn nínú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tẹ́lẹ̀ ṣe súfì láti mọ́ pọ̀ nínú àbí àdàpé ní láti mú lísù wàlá lìsọ́n kàsá olèmọ́lù jáhàn wàlá mutakabbiran ẹmọ tó mọ̀ tó èèyàn gbogbo tí jáwọn àmọ̀rádù yìí afẹ́ fọ́ọ̀má nínú ọkàn wal iltizam bil adhkari wal awrad àwọn sẹ́tọ́fẹ́ fi tẹ́lbíyà sínú ọ wà dún ní ma àwọn àdíkèrè tí wọ́n bá yàn fún àtàwọn wíìrìdì tí wọ́n ní ọmọ sí ọdún ní ma tata ishrafi shaykhin murabbin àmọ́ lábẹ́ àmójútó ṣéwù kan èyí tí ń rí ọ ní rírè tẹ̀mí tà ń sọ yìí ǹjẹ́ ó wá di dandan an yakuna laka shaykhun murabbin
yushrifuka ala hadhihi tarbiya ṣé dandan ni ẹ̀ ń bọ̀ wá sọ̀rọ̀ lédè léyìn ẹ̀ ti ń jẹ́ tarbiya mu ẹ̀ ti tarbiya ṣe ti ká sọ ara rẹ̀ lélẹ́rìí nù kí wá ní akíkọ́tù tarbiya as-sufiyya wa arkanuha pàápàá tí wọ́n jẹ́ tarbiya àwọn sufi àti pàwọn erigun wo níbẹ̀ fún àkọ́kọ́ al-hadafu gbogbo tí yẹn bá fẹ́ ṣe láyé ó gbọ́dọ̀ ní go in tí ó fẹ́ lọ lè fi nǹkan yẹn sọ kí ni al-hadafu al-asma níbi tarbiya tá a fẹ́ kéèyàn ṣe tá a pè ní at-tarbiyatu sufiyya mo fẹ́ káwọn èèyàn máa tẹ̀lé gbogbo àlàyé tí ń ṣe yìí kẹ́ ẹ wá sí àfijọ́ rẹ̀ pẹ̀lú dédé irúṣẹ́ tí Mọ̀lánà Sheikh Adam wá sí láyé àti iṣẹ́ tí wọ́n fàyè wọn sí lára gbogbo tí ń jọ máa ké wọn àtẹ̀yí tí Mọ̀lánà Mudirul Markazi tí wọ́n ń ṣe títí lọ́wọ́ dìsìn ẹ wá fi jọra wọn ẹ wá sí àfijọ́ rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ sheikh ń ṣe lára àwọn tí ń jẹ́ mòrídì ní ọ̀pọ̀lọpọ̀ mòrídì tẹ́yìn náà rí káàkiri ẹ fi wọn jọra al-hadafu al-hasma àkọ́kọ́ nù ntí afẹ́ lè ntàn sí ibi afẹ́ lọ lè fèrè rẹ̀ sọ kí ni kan náà al-usul ila Allah afẹ́ fi usul dọ́dọ̀ lọ kárọ̀dọ̀ lọ lè afẹ́ fi usul dọ́dọ̀ lọ afani fataki wallahi ma jawarati qaliba murihi illa wasal fataki Allah bẹ̀rọ lọ ó rí pé gbogbo tá a bá fẹ́ tá a bá sọ látòkè délẹ̀ níbi tán pè ní tẹ́rìbíyà yìí ó rí pé ò lè jáde nínú tán pè ní taqwa Allah ìbẹ̀rù Ọlọ́run náà ni fataki Allah bẹ̀rù Ọlọ́run fataki wallahi ìbẹ̀rù Ọlọ́run tá ní ọbẹ̀rù Ọlọ́run yìí máa já wà láti kọ́lé bá mú rèé kò ní mú ọkàn ọmọ nìyàn láládùúgbò illa wasal ọmọ èèyàn yẹn usul yóò dọ́dọ̀ lọ èyí já mọ̀ wípé arúkínul awwal níbi ń tán pè ní akíkọ́tù tẹ́rìbíyà as-sufiyya ó ní al-hadafu al-asma hadafu asima yìí wá ní al-usul ila Allah ká usul dọ́dọ̀ lọ abúra ma'rifatil qalbiyya láti bí ìdá ọlọ́mọ nídàmà ti tẹ̀mí yàtọ̀ sí tẹ̀rí ahun wa taskiyatun nafsi àti ìfọ́ ẹ̀mí mọ́ mina sifati ad-damima káfọ́ ọmọ kúrò níbi àwọn ìròyìn tó jẹ́ ìròyìn ebú as-sifatu ad-damima ìròyìn tó jẹ́ ìròyìn ebú gẹ́gẹ́ bí al-kibru motomoto ìwà motomoto kó má sí lára yàn èyàn níwà motomoto ó níwà ó jọ rẹ̀ lójú ẹ̀ ń pè ṣe ewu tá sọ fún yẹn kó di ṣewu tá sọ fún yẹn kó di wòlíì Ọlọ́run èyàn jọ rẹ̀ lójú ẹ wá ní ṣewu ni ṣewu tí mo ẹni tí tẹ́lifíyà ò fọ́ kíbùrù tí ó fọ́ ọmọ lára ẹ̀ ń pè ṣewu tẹ́lifíyà kò fọ́ àlèkíbùrù kò fọ́ kúrò nínú ẹ̀mí rẹ̀ ẹ wá ló ti di ṣewu ẹni wòlíì Ọlọ́run ni ẹgbẹ̀ nígbà tukhli'una alayhi al-alqab ash-shamikha al-ghaliya wa huwa lam yazal mutakabiran tí ó sì yẹ tí ó bò tí ń jẹ́ mutakabiru tí ń jẹ́ mutakabiru kayfa yakunu al-mutakabbiru waliyan ẹlẹ́kejì al-hasad gbogbo ẹni tí ẹ bá rí tí ìpẹ̀gàn ọmọ làkejì bá ń bẹ fún kò usul bó bá lóun ṣe tẹ́lbíyà yóò ṣiṣẹ́ láre because tẹ́lbíyà yẹn òun ló fẹ́ yọ bótó kúrò níbi àwọn ìròyìn tó jẹ́ ròyìn ebú yìí òun ló wá fẹ́ tì lọ síbi àwọn asifat alhamida àwọn ìròyìn tó jẹ́ ìròyìn ẹ̀yìn gẹ́gẹ́ bí kíni asọ́bùrù sùúrù wòlí Ọlọ́run yóò jẹ́ sùúrù ẹsẹ̀ oúnjẹ bàbá Darul Kiram alẹ́dí lámú yàzálí sáhìrán kàdában kayfa yakunu waliyan bóò ní ó sì di wàlíyù enídán òkúrọ́ kò lè jẹ́ wòlí ẹni tí ó jẹ́ wòlí Ọlọ́run làbúdà àyẹ̀ tẹ́sífà bí á sì sifatil hamida àwọn ìròyìn tó jẹ́ ròyìn ẹ̀yìn yìí ń tọ̀ ń gbọ́dọ̀ gba ròyìn pẹ̀lú rẹ̀ mínìhà nínú àwọn ìròyìn náà ni asọ́bùrù sùúrù nínú rẹ̀ bákan náà ni àtàwádọ́n ìtẹríba ẹ̀ ń sọ fún ọsẹ́ pé gbogbo ọsẹ́ tí wọ́n fẹ́ ṣe níbi tẹ́ríbíyà ẹ̀rí pé ò lè yọ níbi tí wọ́n ń pè ní taqwa Allah ìbẹ̀rù Ọlọ́run ìlà fàáfin sọ fún ọ pé iná tàwádọ́n mẹ́nẹ́kì sọ lélẹ̀ mọ́ tẹ́kì ṣé kádà mò fi léyìn kọ́ wa ṣé mò fi kọ́ wa iná tàwádọ́n mẹ́nẹ́kì sọ lélẹ̀ mọ́ tẹ́kì wàbí ìtẹ́kì yóò ìlàlẹ̀ máa lè yẹ̀rì tẹ́kì ìtẹríba mẹ́nẹ́kì sọ́lẹ̀ lè mọ̀tẹ̀kí nínú ìwẹ̀ ni ó bẹ̀rù Ọlọ́run ni ìbẹ̀rù Ọlọ́run láti fi usul tó ní gbogbo aláfẹ́sẹ̀ ẹnu tẹ́lbíyà pátápátá kò bọ́ kú níbi tí wọ́n pè ní bẹ̀rù Ọlọ́run
wà mí náà làwọn ajá ibi nínú tó jọni lójú ni pé òjìbú mẹ́ni hu ajá yìí lọ aláìmọ̀ká tó jọ rẹ̀ lójú ọmọ olódo ní ọ̀wà láàrin sípọ̀ olódo ní ọ fìtínà rẹ̀ sípọ̀ wà mí náà làwọn ajá ibi òjìbú mẹ́ni hu ajá yìí lọ fi hálì ẹbá wọn orúṣẹ́ sí ẹni bẹ́ aláìmọ̀ká tó tún wá jọ rẹ̀ lójú ẹwọ́ bá wọn orúṣẹ́ sí ẹ̀ntọ̀ awúwà sàyìn rẹ̀ àmì ṣẹ́kì sẹ́lẹ̀ rí rẹ̀ èèyàn lẹ́pẹ̀ ní àbẹ́lẹ̀ ríbú alẹ́kíbórí yẹ́ mọ́tọ́mọ́tọ́ tẹ́rí o lè rọ́bìnà sífàtún bí i makasú sọ ìròyìn ọlọ́run tó fi dáre ìsàlẹ́sà ni fatajà nẹ́bù àwà tẹ́kì jẹ́nà sí tọ́ bá jẹ́nà sí ọ̀lẹ́dì wòlé ọlọ́run àkọ́kọ́ nù alẹ́mọ̀mọ́dù alfakiri òun lẹ́lẹ́kejì nínú àríkánù akíkọ́tù tẹ́lbíyà sofia kí wá lòun òun là ń pè ní tẹ́sìkìyàtò nufus káfọ́ ẹ̀mí mọ́ wàtẹ̀tì hero kùlò káfọ́ kàmá wáyà tẹ̀rìbíyàtù òun ni tẹ́rìbíyà alẹ́tì èyí tó ṣe pé tó á fẹ́rù fi suluk òun fẹ́ lapa níbi ìwà níbi ìjọsìn wàtò ha di ilal istiqama òun ni ó ti ní lọ síbi kéèyàn dúró dédé níbi gbogbo nǹkan al istiqama fil aqwali al istiqama fil af'ali al istiqama fil ibada nínú àwọn sẹ́tí tẹ́rìbíyà fẹ́ sí lára wa nínú àwọn sẹ́tí tẹ́rìbíyà fẹ́ sí ẹlẹ́kẹta nínú àwọn àríkánù yìí ó ní alwazahil tó àwọn wasáìlù kan wá ń bẹ àwọn akàsọ̀ kan bẹ ta fẹ́ lò níbi tẹ́rìbíyà ta fẹ́ sí tí ó jẹ́ kí rẹ̀ wáyá ibẹ̀ láti wá rí àdíkẹrẹ wà lèwèrèdì àzíkẹrẹ ìdákọ̀ ọlọ́run ìrántí ọlọ́run tálùkù ní fadhkuruni adhkurukum ẹ máa ṣe síkìrì ẹ dákọ̀ èmi ọlọ́run ìrántí èmi ọlọ́run ìrántí èmi ọlọ́run tẹ bá rántí èmi ọlọ́run nínú fi rántí ó ní ilé-tìsáàmù àfikárì mọ̀ àjànà ká dúnni máa àwọn zikiri kan tí wọ́n dáyàrí fún wa khasatan at-tahlil pàápàá jùlọ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah nínú àzikiri tó yára mú nẹ́rin tí yàn fi lè tètè rọ́dọ̀ lọ́ndé ká máa wí lẹ́nu kí ó tó máa wá ṣiṣẹ́ nínú ọkàn ẹ̀dá pẹ̀lú ká máa fi ẹ̀mí tẹ̀lé ìtumọ̀ rẹ̀ tí ó jẹ́ àmọ̀ yìí pé kò sí nǹkan kan tí ń jẹ́ nǹkan kan tó tayọ ọlọ́run ọba tí ń jẹ́ nǹkan ẹlẹ́kẹrin asọ́kùbà àwọn olàfẹ́ bá sọ̀rẹ̀ àwọn olàfẹ́ bá sí torí inú tó bá yẹ lómi jẹ́ ó ní àìsẹ̀sá talẹ́ni tó lè bá rìn mo sọ àbátò Sheikh As-Sadiq níbi tí ọ̀pọ̀lọpọ̀ mòrídìí mi ti ṣe rí bó sì ṣe wùyàn ni sọ́pọ̀lọpọ̀ ṣe ò ti bẹ lóde òní ọ̀pọ̀lọpọ̀ ṣe ò ti bẹ lóde òní yẹrọ lásán ọ̀pọ̀lọpọ̀ ṣe ò tí ó mọ̀nà tó lóun fẹ́ fìyàn mọ̀nà mo sọ àbátò Sheikh As-Sadiq nínú tẹ́yìn òfin rí jàkulẹ̀ ní bákan náà wàzùmọ̀lá as-salihin àwọn tó jáwọn akẹgbẹ́ rẹ̀ tó bá sọ̀rẹ̀ jẹ́ ká jẹ́ èèyàn rí má jẹ́ kí wọ́n jẹ́ ẹran ilé kúrú ká má bà ké kúrú ara wọn ká má kọ̀nà adúwàlì balidi ilal jalidi sari'atu lítà afọ́rẹ̀ bí akhlaqihim kò sí ń ta fẹ́ kọ́ ma báwọn èèyàn gidi rẹ̀ àwọn èèyàn rí kí wọ́n náà bá lè lápa pẹ̀lú wà dáadáa tí wọ́n wù ẹ̀karùn al-mujahada mujahadatu nafsi ó lè jẹ̀mí rẹ̀ lógún wa hamluha ala ta'ati ó lè gbé ẹ̀mí rẹ̀ lérí pé tọ́lọ́run gbọ́dọ̀ máa tẹ̀lé wa mukhalafati al-hawa tí ó sì lè yapa ìfẹ́nu ẹlẹ́kẹfà tí ń jẹ́ al-asas yastamidu as-sufiyya usulahu ní tí wọ́n jẹ́ sufi usulu sẹ́ wọn lọ lè mú jáde min al-kitab wa sunnah nínú al-Qur'ani àti sunna gbogbo tó bá ti khalafa kitab àti sunna nínú tí ń jẹ́ tasawufu irọ́ ni o gbogbo ọ̀rọ̀ wípé èyí tàà ń sọ yìí èyí kẹ́nẹ́ kan kò lè yẹ́yìn irọ́ ni o dhannan wa takhminan irọ́ ni o kadhibun wa iftirahun irọ́ ni o yastamiddu sufiyya usulahum min al-kitabi wa sunnah inú al-Qur'ani àti inú hadith Ànábì in àwọn àfihàn sufi in wọ́n ti mú usulu wọn jáde tadidan fi jawanibi zoji wọ́n fi àlàkalẹ̀ ní jawanibi zoji àwọn ọ̀nà bí èyàn ti máa ráyé sá wàlúwàrà bí èyàn máa sí sájẹsájẹ wà dhikr àti bá ti máa rántí Ọlọ́run azúdù wàlúwàrà ń dà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pẹ̀lú àwọn Yúsúfì wálé aina zudu indahum aina alwara ní Súfì ọ̀pọ̀ gbogbo ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́lẹ̀ jáde tẹ́lẹ̀ ń gbìjà ẹ̀yin kíní kan tí wọ́n bá ilé dí ọ̀dọ̀ ṣe Ibrahim nǹkan kan wọ́n gbàgbé kíní
ya subhanallah tó yẹ kẹ́ ẹ̀ Sufi tí ń sọ nípa rẹ̀ yìí ó yé mi dáadáa mo mọ̀ dáadáa mo kọ́ ó sì yé mi ní ẹ̀tọ́ ní tí ń sọ yìí kò sí rọ́tí yóò pa fún mi lẹ̀ kò sí tí yóò fi rú mi lójú lẹ̀ bí tí ó kò sí síbi táwọn òde Sufi lápẹ̀rẹ̀ wa afáyẹn sọ̀rọ̀ kan ń ta sí Professor Jimba ni ó láwọn Sufi alákẹ́dẹ́ èèyàn máa ṣe Sufi akẹ́dẹ́ kó di wòlíì wọn ò bá yìí pé afáyìí náà tó gbọ́ Sufi yé Sufi ò yé afáyìí tí Sufi bá yé ni kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ ó ti gbàgbé pé kò sí irú téèyàn lè máa ṣe tí ò lè di wòlíì Ọlọ́run àgbẹ̀ ó lè di wòlíì Ọlọ́run. If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.